ta ló kọ́kọ́ bú Anobi ẹ̀yin àfáàní ta ló kọ́kọ́ wọ ilé Anobi àwọn àfáàní na kọ́kọ́ wọ ilé Anobi mo rí fídíò kan àfáà kan sọ pé iṣẹ́ tó bá wọn ṣe ojú sí Anobi lọ àwọn níṣẹ̀ṣẹ̀ wá bóde pé ọba àwọn kan jù Anobi lọ wọ́n wá ń sọ tí ó dá Islam ẹ̀yin wá ń jáde kí lẹ fẹ́ dìbọn kí mẹ́ èyí tẹ̀jẹ̀ ọkọ̀ sọ síwájú ńkọ́ tábùkù àfà mùsùlùmí kí wọ́n sọ pé lóògùn ni ó tábùkù wọn gan. nípa àwọn tí wọ́n ní ọba ìlú kan ju Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n ló jù lọ ọ̀dọ̀ lèmi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo wá fẹ́ béèrè pé ta ló lẹ̀bi sáwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní ọba kan ju Anobi lọ àwọn là sọ pé wọ́n lẹ̀bi àbáwọn mùsùlùmí tí wọ́n falẹ̀ Anobi ya wọ́n fọgbà Anobi ya àwọn náà lẹ̀bi almuhim àwọn oníṣẹ̀ṣe wọn ò lẹ̀bi lọ́dọ̀ tiwa nítorí pé báwa ṣe júwe ilé bàbá wa ni wọ́n ṣe bá júwe ìwọ lọ sọ pé lórí burúkú náà lé bàbá rẹ̀ ẹnìkan wá ní àwọn ọmọ lórí burúkú ni wọ́n ń lọ yẹn ìjà ló fẹ́ bàjá tí wọ́n lọ fi abẹ́ lórí burúkú wọn lẹ́bi torí pé dáadáa ẹ flashback kò sólógùn kan kò sí babaláwo kan tí ó fẹnu bú Anobi kò sí ní fẹnu bú Allah subhanahu wa ta'ala ẹ flashback wọ́n dẹ̀ fi hàn gbọ́ ayé pé ẹlẹ́bọ̀ làwọn wọ́n dẹ̀ fi pamọ́ ẹ̀ẹ́dẹ̀ ní bá wọn mọ́sálásí ìmí ìgò tó wá kínú wọn gan torí pé ohun tó ń ṣe òye ohun tó ń sọ òye a lè fọ̀nà mọ́ wọn ó wà nù sẹ̀ríà ìyẹn ń gbé gúnbọ̀ ìgbẹ́ wá ń gbé ó wà wọnú mọ́sálásí ṣe àálù ni àbábomi fún yóò mú mi àábomi fún yóò mú mi ni àábomi fún yóò mú mi kì í jẹ́ pé àálù àbá sọ pé ìwọ mọ́sálásí ẹ̀ náà no àábomi fún yóò mú mi ni wọ́n wá bú Anobi ta ló kọ́kọ́ bú Anobi ẹ̀yin àfáàní ta ló kọ́kọ́ wọ ilé Anobi àwọn àfáàní náà kọ́kọ́ wọ ilé Anobi mo rí fídíò kan àfáà kan sọ pé iṣẹ́ tó bá wọn ṣe ojú sí Anobi lọ pa Anobi ò lè ṣe tán yìí pé tó bá Anobi bá ń bẹ láyé ni iṣẹ́ tó bá wọn ṣe kò lè ṣe gbọ́n tó wọ́n fẹ́ ló sọ pa Anobi tí wọ́n gbà fáwọn bá wọn dẹ̀ lórí Anobi wa gbogbo àbá wọn wọ́n lórí Anobi wa àwọn àfáà yìí náà ni wọ́n gbé iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn náà gbé lárugẹ ọba yìí àwọn oníṣẹ̀ṣe wọn discover ara wọn tẹ́lẹ̀ wọn discover ara wọn àwọn àfáà ló jẹ́ kán discover wọn bí àṣẹ nǹkan ni wá ó lójú àfáà ńlá tí ò gọ́ sábẹ́ wọn wọ́n mọ̀ wọn àwọn náà sì mọ̀ kọ̀rọ̀ wá ní eléyìn òkan wá Allah nìkan ló mọ̀ yìí tó bá ní dákọ̀ ẹnìkan ní sí ní òbẹ́ nìkan tó gọ́ sábẹ́ oníṣẹ̀ṣe mi ò mọ̀ because mi ò bá yẹn bẹ́ẹ̀ nínú sẹ̀ríà tó bá nínú àkídà wa tó bá kí mùsùlùmí lọ mùsùlùmí náà ní ọ nìyẹn lókùn gbà tá a bá ti bá ọ níbi ẹbọ àbí ibi aburú kọ̀kọ̀ nu ẹ wá já bọ́sí gbangba lórí social media yìí ṣé ìlànà àwọn afábí wọn ṣe ń display ìṣẹ̀ṣẹ̀ ló ní social media ogun ẹ̀rí bá ṣe ń polówó ogun ọ̀sẹ̀ kan ń bẹ kí ní jẹ́ kọ́ lówó lọ́wọ́ tó bá fi lè gbẹ́ láàárọ̀ bá kótókóró dálé ọgbà mílíọ̀nù ọ lọ fọ́ báńkì ni ṣé ó lọ fọ́ báńkì ni igba mílíọ̀nù tẹ bá wẹ́wà rí gbogbo tí wọ́n á jọ́dọ̀ àfà lónìí olúkálùkù wá sáré nǹkan kan náà owó ìrìn oògùn oní monday báyìí wọ́n ti jí báyìí wọ́n ti wá oògùn lọ bí mo ti ń sọ̀rọ̀ báyìí sí báyìí intelomi kò sọ tó kó kayẹlẹ̀ báyìí àwọn ọṣẹ ńláńlá tí ó wẹ̀ ó lè kayẹlẹ̀ báyìí ni àfà ni ó gbàgbé yá hayu ó gbàgbé yá rozak ó gbàgbé yá latif kódà mi kan tó ń fa yá latif gan ó tún ní títún wẹ̀ wọn wá sílé oníkọ̀rọ̀ yàrá wọn ìyẹn lè mọ sáwúrú mẹ́gbẹ́ jáde ni máa da orí ibú rẹ sínú kọ̀rọ̀ yàrá rẹ láàrin wa tó bá rẹ tó dá ọ ló kẹ́ni wọ́n wọn wá ní fìmọ̀ níbẹ̀ yẹn wọ́n wà bọ́ sí dáadáa
Ora patiti. Ana ni wọ́n bota ni wọ́n gbé yepe báyìí. Níta gbangba lórúkọ Anobi. Anobi no se báyìí. Iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe tẹ́yìn gbà sí. Ó tàbùkù àfà Mùsùlùmí kí wọ́n sọ pé lóògùn ni. Ó tàbùkù wọn gan. Bó bá tiẹ̀ ní máa bá yín kọ̀rọ̀ yàrá rẹ̀. Kò kẹ́nibọ̀dì kọ̀rọ̀ yàrá rẹ̀ kò kẹ́nibọ̀dì. Láàrin wọn ti Allah subhanahu wa ta'ala nìyẹn. Gbogbo tẹ́ fẹnu sọ fídíò rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lá tí wọ́n wò tán ọ̀rọ̀ tí wọ́n fi ń ṣẹ̀rí. Ọ̀rọ̀ yín wọ́n fi ń ṣẹ̀rí. Ẹ bá mi ṣe àfihàn yẹn jẹ́ káàkiri ló dáa jù ọ̀rọ̀ yín náà fi ń ṣẹ̀rí. Àwọn oníṣẹ̀ṣe wá bóde pé ọba àwọn kan jù Anobi lọ. Wọ́n wá ń sọ tí ò dá Islam. Ẹ̀yin wá ń jáde. Kí lẹ fẹ́ debunk ńbẹ̀? Èyí tẹ̀ǹtì ọkọ̀ sọ síwájú ńkọ́. Kí lẹ fẹ́ debunk níbi ọ̀rọ̀ yẹn? Àwa rọmọ kó wá bóde wá lọ máyà Kùránì wá. Subhanallah. Gbogbo tẹ́ni kọ̀ọ̀kan fẹnu rẹ̀ sọ láyé níbi. It has been written. Wọ́n ti kọ́ nígbà tó bá kù láyé wọ́n á fi hàn báyìí. Iye àwọn èèyàn tó kó rí búbá níbi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ fẹ́ trend. Bí ẹ bá ti fẹ́ trend náà kí lànà bí trend àwọn ìmáàmù fọ́ọ̀lù ṣe mí kí náà bí trend àkídà ni àkídà tó sọ ìhà. Ibn Taymiyyah àkídà tó sọ ìhà. Muhammad Abdul Wahhab tá fi trend nìyẹn tí àwọn wà dùn ní olónìí. Oríṣiríṣi àmì làkọ́ ni wọ́n ti trend bó ni wọ́n tí wọ́n bá bá oríṣiríṣi àmì ìdá ni wọ́n ẹ̀sẹ̀ ń gbé wọn síbẹ̀ ni àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ti sọ àwọn tí àwọn tí wọ́n kọ làbá lónìí lábi sóríire gbogbo tí ẹ sọ wọ́lọ́wọ́ tí àwọn èèyàn ṣèfẹ́ níjọ́ tẹ́ ń lérí ogun tẹ́ni àbíyàn bá sín gbẹ́rẹ́ bá pé gbogbo ayé ò lè mú yàn aládẹ̀ sọ pé a'udhu billahi minash shaitanir rajim lan yusibana illa ma kataballahu lana huwa maulana kíní kò lè ṣe wá àbí tálàbà jù kọ pé yóò ṣe wá torí pálá lọba tó dá wa ẹ gbàgbọ́ ogun lẹ fi ń jà àfa gba ọkàn yín sì balẹ̀ lórí ẹ ẹ múra kẹ́kú lórí ẹ iná ní direct entry ní iná ẹ gbàgbọ́ kalimatu la ilaha illallah wọn gbàgbọ́ la hawla wala quwwata illa billahi ẹ jẹ́ túmọ̀ gbóná fún gbogbo ayé ká gbọ́ pé kí ni túmọ̀ la hawla wala quwwata àwọn ṣẹ̀ṣẹ̀ wá discover àwọn pé àwọn náà lè gbójúlé àwọn náà wá jáde fúlé pẹ̀lú àwọn làgbẹ̀ẹ́sì àwọn ní gbogbo ẹ̀ lákùnjẹ́ lókun wálé ẹ̀dì tó bá ń bẹ́sìn wọn lọ́jọ́ wọn bẹ́sìn wọn lọ́kùn kẹ́yìn ẹ̀ ń fẹ́sìn wọn sí fáàrí wọn wá gẹ́ẹ̀tì yín wọn wá bóde lónìí wọn wá fẹ́ dìbọ́ǹkì ẹ̀ kí ẹ tó lè bọ́ wájú Allah subhanahu wa ta'ala gbogbo tẹ́ ẹ sọ pẹ̀lú fídíò yín yẹn ẹ lọ padà kẹ́ lọ tún ṣe gbogbo tẹ́ ẹ nu sọ níbi fídíò yín ẹ lọ rìvásẹ̀ ẹ túbá nù gbogbo tẹ́ ẹ sọ tẹ́ ẹ ti gbógun lárugẹ ẹ gbé lárugẹ torí pé mẹ́jẹ̀ ti rọ́ bẹ́ẹ̀ bá jẹ sórí ibú tó bá fi rówó tí wọ́n sì kú mbẹ́ ọmọ túbá orí ibú tó fi kọ́lé orí ibú tó fi ní mọ́tò bíi mẹ́rin bárùn kò wá ti tó bá náà ni kọ́dẹ̀ túbá fàlà kọ́dẹ̀ ẹ wá ẹkún bí orí ibú ẹkún ẹ jáwọ́ náà àwọn lọ́sàn wá bóde àwọn ológun bóde wọ́n sọ fún pé ẹnìkan jọ Anobi lọ ẹ̀yin wá sọ pé no kátó sọ pé no gbogbo bí tẹ́ gbógun déhùn ẹ fà wálẹ̀ pé a ti jáwọ́ àtúbà o a tètè mọ ẹni o àmọ́ ní ìṣe o la ilaha illallah ya Latif ya Razzaq nígbà yẹn ọmọdé àbá ṣe yẹ ẹ ń tanra yín ẹ bá kú lórí ẹ jẹjọ níwájú à gbogbo followers yìí pátá ẹlòmíì níbi àìmọ̀ kan yóò wà ní 1 million followers ní sọ pé ní ọkú orí bú bọ́ọ̀sì ní followers 1 million yẹn níbi ìsọkúsọ tó bá pé gbogbo wọn gba wá sí rẹ̀ bá táyé wọn wá bá ìtàlùkà mọ̀ fi bàrí sọ́ọ́dún mọ́ sí pọ̀ tó ń gbọ́ lọ sí àgbákò gbogbo wọn ní followers ṣe fáàrí ìyẹn mi ò ló mọ̀ nínú followers yẹn àwọn tí ń kírun tí wọ́n tó ń sóògùn àwọn tí ń kírun tí wọ́n ń ṣẹbọ wọ́n kírun wọn lọ church ẹ̀yin lẹ́kì wọ́n sí bẹ́ẹ̀ náà kálà kó fi mọ́nà kó fà wá náà mọ̀ náà o kó fi wá mọ́nà kó fẹ̀yìn náà mọ̀ náà àwa tá a mọ̀nà kálà mọ̀ dà padà sẹ́yìn ẹ mọ̀ lé àwọn èèyàn lérí mọ́ bọ́lọ̀ ń bá kí ọmọ òkúdúgbọ́ fọ́lọ́ ni mọ̀ bọ̀ sórí sáà mẹ́ẹ̀dá mọ̀ bẹ́ẹ̀ tọ́nà tí kẹ́yìn nu jẹ́ àwọn tí wọ́n ní ibi tí wọ́n kọ́ ìlú kàwọn náà ọba àmọ́ fòlókè kò ká wa ntàlá kọ fún ẹnìyẹn ọ̀ọ́dẹ̀ ló ló tí a mọ́ tiẹ̀ àdìsí Anobi
ó ní màlẹ́kà Jibril wá bá ń pé gbogbo tí bá jẹ́ Ànábì Ádámọ̀ pátá bí ò bá tí kú láyé á sì kiri pọ̀ tó fẹ́ lò láyé ni gbogbo ẹni tí ò bá tí kú ẹ gbọ́dọ̀ rógun àìmọ́ tí kú rẹ náà ó pọ̀ tó fẹ́ sí láyé ní ò tí fi kú ìwọ tó wáyé nígbà pé ẹni rònú yẹ kọ́ máa lọ pé sọ bá jẹ ẹ̀kú sọ̀rọ̀ ní rojọ́ bí ọtí ní gbogbo gẹ́yìn ni àáfàá tó lò lówó lọ́wọ́ ló ti rówó olówó níwà fáìn ọlówó bó lọ ti rówó iṣẹ́ kí lọ́n ṣe tó fi rówó bí ẹ̀ka wá ní iṣẹ́ ìjọba tó wá ní mílíọ̀nù àti mọ̀ pé ó pàjọba lẹ́kùn ni a sàmọ̀ pé ibi tí báyìí ní iṣẹ́ o ṣùgbọ́n ó pa ibi báyìí ní iṣẹ́ o ṣùgbọ́n ó pa ìjọba lẹ́kùn àníwọ̀ níbo lọ ti rówó tó ọkọ̀ lówó gbogbo ọkọ̀ tó jọ ọmọ lọ ti rí haram pààyàn lẹ́kùn ni gbogbo ẹ̀kọ́ rí olórí ṣòkòtò oníṣòkòtò ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ìyàwó gbẹ̀pọ̀ kó di tiẹ̀ nìkan ìdájọ́ mọ́tò gbọdọ̀ lòkè àmọ́ man uziba bẹ́ẹ̀ tó wá fi lè mú ìyàrá wájú aláyọ̀ jìyà kí ni ìyà yóò wọ̀ náà kálá sọ wà níbẹ̀.